ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Èdùmàrè gbà wá o, jẹ́ aláàbò lórí ayé wa ní gbogbo ìgbà, lílọ bíbọ̀ wa máa ṣọ́. Pàgídàrí ìgídá, ìjàmbá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́, ọ̀rọ̀ di bóòlù yà mí. Ó mà ṣe o, ìjàmbá wáyé láàrin ọkọ̀ ojú irin àti ọkọ̀ BRT kan tó ń kó àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó lọ. Àjọ LASTMA sọ pé ní agbègbè PWD Ṣógúnlẹ̀ ní ìjàmbá ọkọ̀ náà ti wáyé pẹ̀lú ọkọ̀ ojú irin. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ojú irin náà àti ọkọ̀ BRT kọlu ara wọn ni o ní agbègbè Along, tí ọkọ̀ ojú irin náà sì wọ́ BRT yìí túrútú títí dé Ṣógúnlẹ̀. A kò tí ì lè sọ ní pàtó iye èèyàn tó kú, ṣùgbọ́n àwọn èèyàn farapa. Ẹ̀mí èèyàn sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Lónìí, ọjọ́ 9 oṣù kẹta ọdún 2023 ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí wáyé. Bẹ́ẹ̀ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ, kò dín ní èèyàn 6 tó ti jáde láyé ní fànáfànṣu. Bákan náà ló jẹ́ pé 100 èèyàn 80 ló farapa yánnayànna. Bẹ́ẹ̀ bá wọnú fídíò èyí tẹ̀ ń wò yìí dáadáa, ẹ ó rí i pé ọkùnrin kan wà ńbẹ̀ tí òkúta ńlá rìbìtì kan ti wólé lórí mọ́lẹ̀ lásìkò tí ọkọ̀ ojú irin ọ̀hún tó ń wọ BRT lọ ni o. Ó mà ṣe o. Ìkànnì Yorùbá Gidi TV wá ń fi àsìkò yìí rọ gbogbo àwọn awakọ̀ lójú pópó àti gbogbo àwọn arìnrìn-àjò láti máa ṣe ní mẹ̀lọmẹ̀lọ, kí wọ́n máa fi ẹ̀ṣọ́ wakọ̀ lójú pópó, kí wọ́n sì rí dájú pé wọ́n ń wọ̀túnwòsì kí wọ́n tó sọdá tàbí kọjá níbi tó jẹ́ òpópónà ọkọ̀ ojú irin. Bákan náà ẹ̀wẹ̀, ìjọba ilẹ̀ yìí níṣẹ́ tó pọ̀ láti ṣe láti ṣàrídájú ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìlú, nítorí pé àìsí ètò nílùú Nàìjíríà ní ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Àìsí ètò nílẹ̀ yìí ti ṣàkóbá púpọ̀ fún ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá. Ìjọba máa jẹ̀bi ẹ̀sùn ìjàmbá ọkọ̀ ojú pópó lọ́pọ̀ ìgbà nígbà táwọn òpópónà bá ṣe kótókótó. Àwọn kòtòkótókòtò ojú pópó a máa fọ́ táyà lójijì, a sì máa yọrí sí ikú. Bákan náà níjọba Nàìjíríà ti jẹ̀bi ẹ̀jẹ̀ ọ̀pọ̀ èèyàn látàrí àìsí ààbò láwọn òpópónà, èyí tó mú kí àwọn apani kí wọ́n dábò àwọn èèyàn lọ́nà, kí wọ́n sì fọ́ ọkọ̀ ojú irin tó mú kí wọ́n jí àwọn arìnrìn-àjò gbé láwọn àsìkò kan. Àbí ṣe ká sọ ti irin tó yẹ láti fi dábò ọ̀nà lásìkò tí ọkọ̀ ojú irin bá ń kọjá lọ lọ́nà reluwé, káwọn ọlọ́kọ̀ bọ́ọ̀sì àtọlọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ pẹ̀lú àwọn ọlọ́kadà wọ́n bá ṣe ìjàmbá. Ṣé yẹn ni ká sọ ni tí ìjọba ní ìjákulẹ̀ lórí ẹ̀ láwọn ẹ̀ka tó mójútó eléyìí ni? Àbí ti òpópónà tí kìí tiẹ̀ dáa láwọn ibi tí ọkọ̀ ti ń ré kọjá òpópónà reluwé, tó jẹ́ pé níbi tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó fẹ́ kọjá níbi òpópónà reluwé tí bá ti ń ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí ń yọ́ míní nítorí òpópónà tí ò dáa, ìjàmbá sì máa ká wọn mọ́bẹ̀. Gbogbo ẹ̀ èyí tó pọ̀ jù nínú ìka àléébù tá a lè nà lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ ìjọba ló lọ, nítorí pé àwọn ohun àkíyèsí, àwọn ohun pàtàkì, àwọn ohun tó yẹ láti mójútó níjọba wa kọ̀ tí wọ́n sì tún kùnà láti mójútó. Ìdí rèé tílẹ̀ Nàìjíríà fi jẹ́ orílẹ̀-èdè tó ṣòro tó sì nira púpọ̀ láti gbé. Àbájọ tọ́gọ̀rọ̀ àwọn èèyàn ńlẹ̀ yìí fi ń digbádàgbọ̀n wọn sá kúrò nílùú tí wọ́n ń pariwo jápa. Níjọ́ wo la ó ṣèyí dà? Bí Yorùbá bá wá ń pé ẹ̀jẹ̀ á dá dúró
ká kúrò lára Nàìjíríà ṣe rí wípé ìran Yorùbá mọ tí wọ́n ń sọ nítorí ọ̀pọ̀ ìyà tí ń jẹni nílẹ̀ yìí ìjọba ní ń fa èyí tó pọ̀ jù. Ẹ má wàá ṣì wá gbọ́ o, àwọn aráàlú náà lẹ́bi wọn o, ṣùgbọ́n bójú bá ń ṣepin ẹ̀jẹ̀ ayọ̀pin ká fi hàn ojú. Ìjọba ń ta ẹ̀jẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ Nàìjíríà sílẹ̀. Èyí ló mú kọ́mọ Yorùbá sọ pé ó tó gẹ́ ọmọ Léfì. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò, ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé lóbi tó oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. Ó ṣe kejì olùyọ. Is it right to be saying that to the president of the chief? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ẹ rí gómìnà tó wọlé kókò àmọ́ ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ́ dúdú. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. Ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtú rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀. Àfi tá lọ́wọ́ bá pè mí lókun, àfi tí máa fi méjì fún ìpè mí kan lókun. Yorùbá Gidi TV. Ṣàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó. Ẹnì kò jó rí. Ó ti ṣe àbíkẹ́ máa ń bẹ̀rẹ̀. Fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò. Fẹ́lá ò sọ fún ní wèrè olóore. Ọlọ́run ṣe pọ̀ ti Fẹ́lá ní ìsìn. Tó yàn bá fẹ́ kọ́ bí Fẹ́lá, àyànmọ́ Fẹ́lá nù o. Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà. Tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀. Gbogbo dẹ́dà bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.